A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ alátìlẹyìn sí ààrẹ tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, tí wọ́n tún jẹ́ igun kan nínú ẹgbẹ́ òṣèlú APC, àwọn mà ni wọ́n ti pe àkíyèsí ààrẹ Bọ́lá Tinubu wípé kó ṣe àtúntò nínú àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ń darí àti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù àwọn alákòóso gbogbo èyí tí iṣẹ́ wọn ò bá múnádóko, kó yọ wọ́n kúrò, kó fi àwọn ẹlòmíín tí wọ́n ṣetán láti ṣiṣẹ́ sí ipò náà kí wọ́n má bàa ní ìṣòro nínú ètò ìbò ọdún 2027. Àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sọ ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan eléyìí tí ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà tó fi léde, eyín ọ̀nàrẹ́bù Babájídé Oyèwọlé àti akọ̀wé àgbà ẹgbẹ́ ọ̀hún olóyè Roland Okonkwo, èyí tí wọ́n fún àwọn oníròyìn ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí nílùú Àbújá lẹ́yìn ìpàdé kan èyí tí wọ́n ṣe o. Níbẹ̀ làwọn ẹgbẹ́ ọ̀hún ní àwọn ti wòye o bí nǹkan ti ń lọ ní apá àti àwọn alákòóso èyí tó ń bẹ lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu ní orílẹ̀-èdè yìí, wípé púpọ̀ nínú wọn níṣẹ́ wọn ò múnádóko, èyí tó jẹ́ pé wọ́n ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ o. Wọ́n wá rọ ààrẹ Bọ́lá Tinubu wípé kí kàńdá tó ń bẹ nínú ìrẹsì yìí kó tètè yọ kúrò, bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó ṣe àkóbá láti má lè já ìwélúborí nínú ètò ìbò ọdún 2027. Nínú ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n fi léde, wọn ò ṣàìgbé oríyìn pẹ̀lú àkíyèsí tán ni tí wọ́n bá wẹ tí ń ṣe alákòóso lọ́wọ́ yìí fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà, Nyesom Wike. Wọn yóò rí i pé ó ń ṣiṣẹ́ takuntakun èyí tí gbogbo ènìyàn tí wọ́n ń kan sára sí. Bákan náà, alákòóso fún ọ̀rọ̀ ọgbọ́n inú Olúbùnmi Túnjí Òjó àti alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde Dave Umahi, wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ògbúná gbòǹgbò ẹni tó tó gbangba sùn lọ́yẹ̀ ni wọ́n, tí ẹnikẹ́ni kò lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. Nípa ìdí èyí, wọn ò ṣàìpé àkíyèsí alákòóso fún ìṣúná owó àti ìgbárùkùtì ètò ọrọ̀ ajé Wálé Ẹdùn lórí bó ṣe ń fi ọ̀rọ̀ àwọn kangilá agbaṣẹ́ṣe lẹ̀ yìí, èyí tí wọ́n ní ìjọba àpapọ̀ jẹ wọ́n lówó tó ń lọ bíi tírílíọ̀nù 4 náírà, bó ṣe ń fi ọ̀rọ̀ náà falẹ̀. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí lè ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú APC láti jákulẹ̀ nínú ètò ìbò ọdún 2027. Wọ́n wá rọ ààrẹ Tinubu wípé ní pápápá bí omi gbígbóná bí ò ṣe gbọdọ̀ pẹ́ lẹ́nu tí ọwọ́ ò gbọdọ̀ pẹ́ sàkéèké ni kó fi ọ̀rọ̀ ọ̀hún ṣe. Èyí tí ò bá ti dá nínú wọn kó yọ wọ́n, kó sì fi èyí tó dá láti ṣiṣẹ́ sí ipò, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí àwọn ẹgbẹ́ ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n tari léde nílùú Àbújá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó ṣeni ní àkọ́kọ́ kò gbọdọ̀ ṣeni ní ẹlẹ́kejì? Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ní àṣìṣe èyí tí òun pẹ̀lú àwọn ènìyàn kan nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe nínú ètò ìbò ọdún 2023, wípé irúfẹ́ àṣìṣe wọ̀nyí kò ní wáyé mọ́ níwájú sí i, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Ṣèyí Mákindé sọ nílùú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí, nígbà tí wọ́n ń káṣọ lójú ilé olúlé ẹgbẹ́ òṣèlú PDP tuntun èyí tí wọ́n ṣẹ̀ kọ́ sí Òkè Àdó ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi ayẹyẹ ìkáṣọlójú ilé tuntun yínrínyínrín ọ̀hún èyí tí wọ́n kọ́ fún ẹgbẹ́ òṣèlú PDP. Níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti tẹnu bọ̀rọ̀ wípé wàyí o, bẹ́gbẹ́ òṣèlú PDP ti wà yìí, wọn ò ní fojú ẹgbẹ́ náà ráre
wọn ò sì ní fi ojú ẹgbẹ́ ọ̀hún gúngi o, àti wípé kò sí ẹnikẹ́ni tó lè di ẹgbẹ́ òṣèlú ọ̀hún mú láti ṣe ohun tí ò tọ̀nà fún ẹgbẹ́ náà, tàbí kí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n hùwà èyí tó kù tí ó lè ta àbùkù bá ẹgbẹ́ òṣèlú náà fún ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ èyí tí Ṣèyí Mákindé mẹ́nubà, ó ní lọ́dún 2023 yàkàkà kí ẹgbẹ́ òṣèlú PDP kó ṣiṣẹ́ fún ọmọ oyè wọn èyí tó díje dupò ààrẹ tí í ṣe Àtíkù Abubakar. Ó ní ààrẹ Bọ́lá Tinubu èyí ni wọ́n ṣiṣẹ́ fún sí ipò ààrẹ, nígbà tí àwọn yòókù ṣiṣẹ́ fún ara wọn ní ìpínlẹ̀ wọn gbogbo. Ó wá nírúfẹ́ àṣìṣe yìí kò ní wáyé mọ́ o ní ọdún 2027 àti síwájú sí i, wípé kí ọlọ́mọ ó dá ọmọ rẹ̀ tọ́, kí oníkálukú kó jà fórí ara rẹ̀ ni o. Ó lẹ́gbẹ́ òṣèlú PDP yóò jà fórí ara wọn lọ́dún 2027. Ó wá fi dá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lójú lórí gbogbo àwọn rògbòdìyàn èyí tó ń lọ. Ó ní àwọn ènìyàn kan aríjẹ nídìí ìwà ìbàjẹ́, oníṣẹ́ ibi èyí tí wọ́n ti gba owó kọ́bẹ́ láti máa da omi àlàáfíà ẹgbẹ́ òṣèlú PDP rú nírú àwọn èèyàn bẹ́ẹ̀. Ó ló sì dáhùn lójú wípé irú wọn ó yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Ṣèyí Mákindé ní bí wọ́n bá wò dáadáa, wọn yóò rí wípé àtúntò àti àyípadà èyí tó lọ́rìn ti ń dé bá ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní síwájú ètò ìbò ọdún 2027 ohun gbogbo ni yóò ti tùbà tí ó ti tùṣẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó wá rọ àwọn alátìlẹyìn rẹ̀ kí wọ́n má mikàn, bẹ́ẹ̀ kí wọ́n má ṣojo lórí ọ̀rọ̀ èyí tó ń bẹ nílé ẹjọ́. Ó ló dáhùn lójú wípé ilé ẹjọ́ yóò dá ẹjọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ láì figbá kan bọ̀kan nínú. Ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹlẹ́ẹ̀kẹwàá Godswill Akpabio, òun mà ló ti pariwo síta wípé ó ní ó dàbí àṣàsí, ó dàbí àránsí lórí ikú èyí tó ń wọlé tó mú àwọn aṣòfin àgbà ọ̀hún tó mú wọn lọ léní tere èjì tere ẹ̀ta ǹtagbáwò. Godswill Akpabio èyí tó sọ ọ̀rọ̀ náà wípé láti bí ọdún méjì sẹ́yìn, ó ní ikú kò fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ ọ̀hún o. Ó ní àwọn tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò ọ̀jọ̀gbọ́n, onímọ̀ àti olóye tí wọ́n jẹ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá yìí ní ikú ọ̀hún ṣàlọ ní ení tere èjì tere o. Gẹ́gẹ́ bí Akpabio ti sọ̀rọ̀ náà níbi ìsìn àṣálẹ́ onígbàgbọ́ èyí tí wọ́n ṣe fún ọ̀kan nínú wọn èyí tó tún papòdà ní gẹ́gẹ́tò èyí tó kù bí wákàtí péréte káàwọ ọdún tuntun 2026 yìí, èyí sẹ́nítọ̀ Okechukwu Ezia èyí tó dolóògbé ní nǹkan bíi aago 12 alẹ́ ọjọ́ ọdún tuntun tí í ṣe ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 sí ọjọ́ 1 oṣù kínní lọ́dún 2026. Òun ni ikú ló mú Okechukwu Ezia tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tó mú lọ o. Wàyí o, Akpabio ní bí wọ́n bá kà á, ó ní Ezia ní ẹnì kẹta èyí tí ikú ọ̀hún yóò mú lọ láàrin wọn, léyìí tó sì jẹ́ ọgbẹ́ ọkàn fún wọn. Wàyí o, gẹ́gẹ́ bí Akpabio ti ṣe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún ti sọ, ó ní Ifeanyi Ubah eléyìí tó wá látàpá gúúsù ìpínlẹ̀ Anambra, bákan náà Godiya Akwashi eléyìí tó wá láti ìpínlẹ̀ Nasarawa, kó tó di wípé ó mú sẹ́nẹ́tọ̀ Okechukwu Ezia ikú tún mú òun náà lọ. Gẹ́gẹ́ bí Akpabio ti wá sọ, ó ní kí àwọn ọmọ Nàìjíríà bá wọn bẹ Ọlọ́run kí Ọlọ́run kó dáwọ́ ikú ọ̀hún dúró láàrin àwọn aṣòfin àti àwọn tó ń darí orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àti ìwádìí ti fi hàn báyìí wípé ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Èkó ní ìpínlẹ̀ tó ń léwájú jù lára àwọn ìpínlẹ̀ 36 ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Láàrin àwọn ìpínlẹ̀ èyí tí wọ́n mú fẹnujá eyín ògógóró èyí tó ń bẹ nínú ọ̀rá tó tún wọ́pọ̀ wípé àwọn ọmọ léńjeléńje ni wọ́n mú kinní ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àti ìwádìí èyí tí àjọ NAFDAC tí wọ́n ṣe fi hàn wípé ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Rivers láwọn ìpínlẹ̀ láàrin àwọn ìpínlẹ̀ ọ̀hún ní orílẹ̀-èdè wa Nàìjíríà
gẹ́gẹ́ bí àjọ NAFDAC ti ṣe lálàyé pẹ̀lú àjọ kan èyí tí wọ́n ń ṣe ìwádìí ohun mímu láàrin àwọn ọ̀dọ́ àti àgbàlagbà tó fi mọ́ àwọn ilé-iṣẹ́ tí wọ́n ń pèsè ohun mímu ògógóró inú ọ̀rá fẹnujá yìí fi hàn wípé àwọn ọmọdé tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 13 sí ọdún 17 àwọn gangan ni wọ́n wọ́pọ̀ jù nínú àwọn tó ń mu fẹnujá yìí. Bákan náà, láàrin ọdún 18 sókè tó jẹ́ àwọn àgbà ń làwọn náà tún kúndùn láti máa mu fẹnujá àti àwọn tí wọ́n ń bẹ nínú ike pélébé wò. Gẹ́gẹ́ bí àjọ NAFDAC tí wọ́n ṣe ìwádìí, wọ́n wá ní lára àwọn èròǹgbà wọn ìdí tí wọ́n ṣe fẹ́ fi òfin de mímáa mu àti ṣíṣe àwọn tí wọ́n ń ṣe ohun mímu fẹnujá yìí láti fi òfin dè kí wọ́n má lè ṣe mọ́, léyìí tí wọ́n gbà wípé mímu láàrin àwọn ọ̀dọ́ yìí ó léwu fún ìlera ara wọn, bẹ́ẹ̀ sì rèé ó ṣeé ṣe kó ba ìrìn àjò ògo ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ ọ̀hún jẹ́ o. Nípa èyí, wọn yóò fẹ́ fi òfin de ṣíṣe àwọn ohun mímu inú ọ̀rá náà èyí tó jẹ́ tajútajú tí a mọ̀ sí ògógóró inú ọ̀rá, kéyìí lè jẹ́ ọ̀nà láti mú ìrọ̀rùn àti ọjọ́ ọ̀la tó dáa bá àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Lákòótán, àjọ NAFDAC ní ìpínlẹ̀ Rivers àti Èkó ní àkọ́kọ́ nínú àwọn ìpínlẹ̀ léyìí tí ìwádìí àti iṣẹ́ ti ń lọ láti wo ọ̀nà tí wọn yóò gbà kí wọ́n lè fi òfin de ṣíṣe àwọn ohun mímu tajútajú inú ọ̀rá yìí tí wọ́n pè ní fèyíjà. Lákòótán, nínú ìròyìn wa fún ti tòní, ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gbé oríyìn tó tóbi dáadáa fún olóògbé ni Fẹlá Aníkúlápó Kútì, abàmì ẹ̀dá bàbá 70 tó jẹ́ ògbónágbòǹgbò olórin Afrobeat lórí àmì ẹ̀yẹ Grammy èyí tí wọ́n fi dá olóògbé ọ̀hún lọ́lá o. Wọ́n ní bí onírèsé bá kọ̀ tí ò bá fín gbámọ̀, èyí tó ti fi sílẹ̀ kò lè parun. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orin èyí tó ní ọgbọ́n tó ń jà fún ẹ̀tọ́ àwọn mẹ̀kúnnù àti ènìyàn èyí tí olóògbé Fẹlá Aníkúlápó ti kọ sílẹ̀, òun náà ló ṣì ń fọhùn lẹ́yìn rẹ̀ láti ọdún èyí tó ti papòdà. Wàyí o, èyí tó mú àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe àgbékalẹ̀ fífúnni ní àmì ẹ̀yẹ àgbáyé ní Grammy Award láti lè fún Fẹlá Aníkúlápó Kútì ní àmì ẹ̀yẹ, bó tilẹ̀ jẹ́ wípé lótìtọ́ lódodo ní Fẹlá Aníkúlápó ni ò sí láyé mọ́ o. Gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ, wọ́n ní èyí jẹ́ àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ láti fi àmì ẹ̀yẹ dá ẹni tó ti kú ní ọlá lórí àwọn iṣẹ́ àti orin èyí tó ti kọ sílẹ̀. Wọ́n ní bó ti jẹ́ ìwúrí fún ilẹ̀ adúláwọ̀, òun náà ló tún jẹ́ ìwúrí o fún ìpínlẹ̀ Èkó ní àpapọ̀. Àmì ẹ̀yẹ ọ̀hún èyí tó wáyé o ní ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 yìí ní Los Angeles ní orílẹ̀-èdè United States of America, níbi tí a ti rí àwọn ọmọ olóògbé ọ̀hún: Yẹni Kútì, Fẹ́mi Kútì, Kúnlé Kútì. Bákan náà ńlá ti rí Ṣaléwá Kútì tó jẹ́ àwọn ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì, abàmì ẹ̀dá, tí wọ́n wà níbi ayẹyẹ àmì ẹ̀yẹ ọ̀hún èyí tí wọ́n tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ ọ̀hún lórúkọ bàbá wọn olóògbé tí wọ́n fi àmì ẹ̀yẹ náà tí wọ́n fi sọ orí o. Wàyí o, ẹni tí í ṣe alámòjútó fún àṣà, ìṣe àti ìdàgbàsókè eré ìgbafẹ́ ní ìpínlẹ̀ Èkó, arábìnrin Tókẹ́ Benson Awóyínká, ní inú òun dùn. Ó ní orú nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tí ó tún máa mú ìdàgbàsókè, ìlọsíwájú bá ẹ̀ka ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó. Ó wá ní orúkọ ìjọba ìpínlẹ̀ Èkó àti gbogbo ọmọ ìpínlẹ̀ Èkó, wọ́n kí ìdílé Fẹlá Aníkúlápó Kútì fún ti àmì ẹ̀yẹ Grammy Award èyí tí wọ́n fún olóògbé Fẹlá Aníkúlápó Kútì tí ṣe bàbá wọn. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrè mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o.
Felifeli TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.